ẹ̀yin ọmọ nàìjíríà tó láǹfààní láti máa gbọ́ àwòrán káàkiri àgbáńlá ayé àjọ ọlọ́pàá ti ìpínlẹ̀ èkó wọ́n ti fojú alàgbà Shamsideen Àdìó Ọládètì tí gbìyànjú mọ̀ sí Shamelo wọ́n ti fojú rẹ̀ balẹ̀ ẹjọ́ lónìí 30 ọjọ́ nínú oṣù kẹsàn-án ọdún 2025 tá a wà nínú rẹ̀ yìí tẹ́ bá rántí tẹ́ bá gbàgbé ẹ rí pé alàgbà yìí Shamelo náà la pé wọ́n mú dispatch rider kan àwọn ọlọ́kadà tí wọ́n máa ń pè ránṣẹ́ ẹ bá wa jíṣẹ́ ẹ bá gbé nǹkan lọ́ọ̀bì kan ẹ bá wa fi nǹkan ránṣẹ́ síbì kan ẹ bá kíníkà kankan ní àdúgbò kan tí wọ́n ń pè ní Tapa Street ní Lagos Island ní Marina ní ìpínlẹ̀ Èkó. Shamelo bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn náà ni ìṣẹ̀lẹ̀ iṣẹ́ o tí alàgbà yìí tó mú dispatch rider ọ̀hún tó bẹ̀rẹ̀ sí ní ìlú tó lù lálùbomi àtòun àti àwọn kan tí wọ́n jọ kọ́wọ́rìn bó sì jẹ́ pé àwọn bá ń bẹ̀ ni àbí ó pe àwọn òyìn kí wọ́n bá òun bẹ̀ ni torí pé ibi tíṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹ̀ ẹ̀yìn náà rí i pé ńgbà ó lu alàgbà ọ̀hún dé ẹ̀wọ̀n àyè kan ó mú fóònù bẹ̀rẹ̀ sí ní pé àwọn kan pé tọ̀ bí wọ́n pè kọ́ mọ́ bòkínì kankan láwọn náà fi wá gbàálù lọ́wọ́ rẹ̀ alàgbà Shamsideen Àdìó Ọládètì tí gbọ́mọ̀ sí Shamelo tí ó jẹ́ ọ̀kan lára àwọn ọmọ NURTW ní ìpínlẹ̀ Èkó bó tẹ̀ jẹ́ pé àwọn èèyàn ti ń pé àwọn ọ̀ránṣẹ́ o gbogbo ìwà tí alàgbà yìí wù àwọn ò fọwọ́ sí àwọn kò rojú kódà wọ́n ní ìwà tó wù pé kò bá tọmọlúàbí mu kí ló dé kí la gbé kílẹ̀ jù bẹ́ẹ̀ bá tiẹ̀ wá wò pókè àfẹ́hùwà pé alágbára juni lọ bàbá báyàn wí àbáyàn wí díẹ̀ ni torí pé ìjọba ń bẹ́ ń lù òfin ń bẹ́ ń lù ipò pé mu wà ń bẹ̀ àwàláwà ń bẹ̀ kíní kankan bẹ́ẹ̀ bá tẹ̀ wá sarú agbára òun ó yẹ kẹ́ ẹ sàá níwọ̀n mo sọ nígbà náà lọ́hùn wípé ẹni tó bá ti jẹ́ pé awakọ̀ àbí awa ọ̀kadà kódà kó jẹ́ ẹni tó fẹsẹ̀ rìn lórí pópó lórí títì ìwọ̀nba lèyàn máa ń bínú mọ́ kò sí bí wọ́n ṣe rìn lórí títì tí ò ní ṣẹ̀yàn kò sí bí wọ́n ṣe lè rìn lórí títì tí wọ́n ò ní ṣẹ̀ á ṣèyàn á ṣe àwọn kan ó ṣẹ̀ wá á kọlọ àwọn kan ó kọlù wá kí ló wá dé kí ni ìbá ṣe nígbà tálàgbà wọn padà wá sọ̀rọ̀ lẹ́yìn ọ̀rẹ́yìn ó ń pé nígbà tó ń wa ọkọ̀ lọ ní àdúgbò ohun tó ń pè ní Tapa Street ní Lagos Island alàgbà ohun dispatch rider ó bá ń ṣe bẹ́ẹ̀ ló bá ha mọ́tò òun lẹ́gbẹ̀ẹ́ nígbà àwọn mọ́tò òun lẹ́gbẹ̀ẹ́ lòun bá sáré páàkì mọ́ níwájú ó bá mú mọ́lẹ̀ síbẹ̀ pé ó ṣe wá horú wà báyìí ní tilẹ̀ ń tọ́lọ́hún Shamelo fúnra rẹ̀ pé alàgbà ń bẹ̀bẹ̀ pé kò mọ́ bínú pé ṣùgbọ́n ó sì mọ̀ ní kò mọ́ bínú gbogbo gbàtẹ́ bá ti kọlu yàn ẹ wá ṣe kíní kan ẹ á máa bẹ̀bẹ̀ kíní kankan ló bá di gbàásgbòs ló bá mú alàgbà òun ló bá bẹ̀rẹ̀ sí ní lù lálùbami nílùkulù káyì kí ló dé tẹ́ pé ìkà ó kún àwa èèyàn kí ló dé tẹ́ pé àwa èèyàn àyè máa bẹ̀rù Ọlọ́run àyè bẹ́ẹ̀ bá tiẹ̀ wá bẹ̀rù òfin ó yẹ kẹ́ máa bẹ̀rù Elédùmarè bẹ́ẹ̀ bá bẹ̀rù ìjọba ó yẹ kẹ́ máa bẹ̀rù Elédùà ọba tó dá wa dà wálé ayé nítorí kíni ẹ̀yin wà ń pò agbára òun gun mọ́tò ẹni tó wọ ọ̀kadà tí ń wà ń orílẹ̀ ẹbẹ̀ o ṣùgbọ́n ó lè mọ́ ju nǹkan ló lọ̀kadà ń kò jẹ́ pé a pè ká ránṣẹ́ káṣíbáṣàwò náà ni kí ló wá dé kí ni ìbá ṣe tọ́ ní kúkúrú èdè ká má fọ̀rọ̀ gùn alàgbà Shamsideen Àdìó Ọládètì ti gbìyànjú sí Shamelo àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó wọ́n ti fojú rẹ̀ balẹ̀ ẹjọ́ lónìí ilé-ẹjọ́ magistrate kan ti ń bẹ lẹ́bùté mẹ́ta court 2 ibẹ̀ ni wọ́n gbé Shamelo ibẹ̀ ni wọ́n gbé lọ tí wọ́n sì ka àwọn ẹ̀sùn lóríṣiríṣi ẹ̀sùn kínní wọ́n kà sí Shamelo létí pé tó o bá rántí tó o bá gbàgbé lọ́jọ́ báyìí nínú oṣù kẹsàn-án tá a wà yìí ọdún 2025 ó mú alàgbà kan lókọ rẹ̀ ń jẹ́ Rahman ó bẹ̀rẹ̀ sí nílùú ó dàpá tó pọ̀ sí lára ó jẹ́ ìyà lọ́pọ̀lọpọ̀ gbogbo ara rẹ̀ náà ló lù nílùkulù ó lù ú alàgbà ń débi pé kò lè gbápá kò lè gbẹ́sẹ̀ mọ́ kó tó di pé ó padà wá dèrò ilé ìwòsàn ìjọba kan tí ń bẹ ní Marina ń bẹ lẹ́yìn ọ̀rẹ́yìn alàgbà yìí padà wá jáde láyé wọ́n kàyọ̀hún sí Shamelo létí ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ ní on the 17 àbí of September tá a wà yìí náà ó tún mọ́ alàgbà kan bẹ́ẹ̀ náà
ó tún bẹ̀rẹ̀ sí ní ìlú àti wọ́ àtàwọn kan tí wọ́n ti na pápá bóra bá ti ń sọ̀rọ̀ yìí ẹ lù ú lálùbami ẹ lù ú débi wípé alàgbà àwọn ibi tó padà wá balẹ̀ sí Elédùà nìkan ló mọ̀. ẹ̀sùn kẹta lọ́jọ́ kan náà oṣù kan náà ìdèdè bí àsìkò kan náà ó tún mẹ́nìkan again ó tún bẹ̀rẹ̀ sí ní ìlú lálùbami débi pé alàgbà àwọn bíi kákúkálà náà ló padà wá gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn tí wọ́n ka gbogbo ẹ̀sùn sí Sàmẹ́lọ̀ tí wọ́n kà á sí létí nílé ẹjọ́ wá pé tọ́ ní báyìí kí àwọn ọlọ́pàá àti àwọn tí wọ́n ṣiṣẹ́ ní ọgbà àtúnṣe kí wọ́n máa gbé Sàmẹ́lọ̀ lọ sí ọgbà ìtúnwà ẹ̀dá ṣe tá a mọ̀ sí prison kirikiri títí di ọjọ́ 28 oṣù kẹwàá ọdún 2025 tá a wà yìí kó tó di pé ìgbẹ́jọ́ padà wá tẹ̀ wájú lórí ọ̀rọ̀ rẹ̀. Kódà gbogbo fáìlì àti gbogbo àwọn nǹkan tí wọ́n fi gbé Sàmẹ́lọ̀ lọ sí ilé ẹjọ́ ni wọ́n ti ní bá ti ń sọ̀rọ̀ yóò pé wọ́n ṣàkójọ gbogbo rẹ̀ wọ́n tàrí gbogbo rẹ̀ sọ́dọ̀ Directorate of Public Prosecution àbí àwọn DPP fún advice wọn lórí ọ̀rọ̀ yìí. Bí ọ̀sẹ̀ tó kọjá náà la ti ń gbọ́ wípé ó yẹ kí wọ́n gbé Sàmẹ́lọ̀ lọ sí ilé ẹjọ́ ṣùgbọ́n látàrí ìdí kàbé mi tó yí àwọn ọlọ́pàá tó yí àwọn agbófinró tó yí àwọn òfin ló fi jẹ́ pé òní 30 ọjọ́ nínú oṣù kẹsàn-án ọdún 2025 náà ni wọ́n padà wá fojú Sàmẹ́lọ̀ ń ba ilé ẹjọ́. Àmọ̀ràn mi fún gbogbo èèyàn àmọ̀ràn fún gbogbo ẹ̀yin ti ṣe pé ọmọ Nàìjíríà ẹ jẹ́ ká ṣera wa lọ́kan ẹ jẹ́ ká múra wa lọ́kan pàápàá wa tá a wà nílẹ̀ Yorùbá tí wọ́n ń ṣe nílẹ̀ Ìgbò ojú wa ò tó díẹ̀díẹ̀ là ń rí tá à ń gbọ́ lórí afẹ́fẹ́ lórí atẹ́gùn lórí social media. èyí tí wọ́n ń ṣe nílẹ̀ Haúsá ojú wa ò tó ṣùgbọ́n à ń gbọ́ díẹ̀díẹ̀ látòrí social media. ẹ wo nǹkan tí ń ṣẹlẹ̀ ní Kwara State ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri àwọn apá kan nílẹ̀ Yorùbá ṣẹ́yìn gan ò tó wá rò ṣẹ́yìn gan ò tó wá jókòó ká ṣàṣàrò lé lórí ṣẹ́yìn gan ò tó kó ń kálukú kó tó wọ ọmọ rẹ̀ bọ́ṣọ́ ṣẹ́yìn gan kó fúnra ò tó bẹ́ẹ̀ ká bá tẹ̀ wá jẹ́ alágbára àbò jẹ́ pé ìwọ ni kinní kan ìwọ ni Gòláyátì ń bì kan ìwọ ni kinní kankan ṣẹ́yìn òwá tó ká máa wá gbára dìpọ́ òkè bó o láti fẹsẹ̀ ẹsẹ̀ yìí dílẹ̀ mú torí ìdágìrì kí ló wá dé tó jẹ́ pé àwa ara wa láàrin àwa ara wa làá máa kó papamọ́ra kí ló wá dé jẹ́ pé àwa ara wa láàrin àwa ara wa làá máa jẹ́ yíyà kí ló wá jẹ́ pé àwa ara wa láàrin àwa ara wa làá máa ti gbàgbọ́ káàkiri. Irú ẹ̀ sì pọ̀ tó ń ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ ó ń ṣẹlẹ̀ gbogbo ibi ló ti ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá torí àwa la máa ń dúró bí alágbára wípé àwa alágbára àdúgbò kan àwa alágbára àdì kan ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ sì mẹ̀dọ̀ ẹ ṣàgbéjẹ́ mọ́wọ́ ibi tí Samsudeen Àdìó Ọládètì Sàmẹ́lọ̀ ibi tí ó wà lónìí àti ibi tó ti wà látẹ̀yìnwá látìgbà tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹ̀ èmi nígbàgbọ́ pé ilé rẹ̀ kọ́ ló wà. Mo nígbàgbọ́ pé ìgbáyé gbádùn tó ń gbádùn bí kó wà nínú ilé rẹ̀ kò lè dàbí ibi tó wà. Ẹ̀wọ̀n ò dàbí ilé ẹ̀wọ̀n kò dàbí ilé ẹ mọ́ ṣọ́ra ń gbogbo ìgbà kẹ́ ẹ sì máa wà lójúfò ire o.